Ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa gbogbo ọmọ Yorùbá ọdọọdún bí ṣe dáadáa la bá gbogbo lé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Gbogbo náà láti gbọ́ gbogbo awuyewuye tó ń lọ lórí bí àwọn agbésùmọ̀mí bọ́n ṣe ń ṣe bó ṣe wù wọ́n. Ṣùgbọ́n nǹkan táwa mọ̀ ni wípé láìpẹ́ láì jìnnà Elédùmarè máa dá wa lóhùn. Láìpẹ́ láì jìnnà àwọn ará bíi wọ́n máa di ohun ìgbàgbé. Ó yìí ń gùn wọ́n ni. Ọ̀pọ̀lọpọ̀ náà láti gbọ́ nípa bí wọ́n ṣe rìlíìsì ọmọdébìnrin tá à ń wò yìí. Ó níbi tí mò ń lọ. Ọ̀pọ̀lọpọ̀ ti wo fídíò yẹn, ó ti yé ọ̀pọ̀lọpọ̀. Lọ́wọ́ yìí, nígbà tí mo chẹ́ẹ̀kì bí àwọn fídíò yẹn ṣe lọ, bí bọ̀bọ́ tí wọ́n pè ní Harrison Guam Nishu, activist ní Delta State, òun ni ó ń jà fún most of àwọn ọmọ ìlú. Bẹ́ẹ̀ ni, most of àwọn tó bá ti jí gbé, ìwọ tó bá ń wo program ẹ̀ dáadáa wàá ti mọ èèyàn tó jẹ́ Harrison Guam Nishu. Fún àǹfààní àwọn tí wọ́n mọ̀, ọ̀gbẹ́ni yìí ṣiṣẹ́ takuntakun. Gbogbo bó ṣe lọ sí ọ̀dọ̀ ìyá ọmọdé yìí, láti bó ṣe lọ bá àwọn ìyá ọmọdé yìí tó lọ console wọn pé ẹ má worry, ọmọ yín máa padà wálé. Pẹ̀lú bí bàbá ẹ̀ gan ṣe fẹ́ sun ẹkún, ó ní kí bàbá má sunkún pé àwọn máa make sure pé àwọn mú ọmọdébìnrin padà. Gbogbo náà lè la gbọ́ bí àwọn agbésùmọ̀mí ṣe sọ pé àwọn máa pa táwọn bá rí 20 million naira. Ẹ wọlé tí ìyá ẹ̀ ń gbére o. Àwọn tó jẹ́ wípé wọn tẹ̀ tí lè jẹun, ó ní kó lọ mú 20 million naira wá nítorí wípé ìlú ò rọgbọ. Ẹ kàn máa jáde from nowhere, ẹ máa ní káwọn èèyàn lọ máa kó millions wá láì ṣẹ̀yìn nílùú wọn. Can imagine? Nílùú tó lọ́ba tó níjòyè, àwọn èèyàn wọn ò lè rìn freely mọ́. Àwọn agbésùmọ̀mí ti wá wọ́n ti sọ di nǹkan tó jẹ́ wípé wọ́n live nínú ẹ̀. Wọ́n ti sọ di normal thing. Tọ́ máa kàn ti broke bá kan wọnú gbó, wọ́n á dẹ̀ máa jí àwọn èèyàn gbé. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe lọ, wọ́n ti gba ọmọdébìnrin yìí lẹ̀ finally. Ẹni tó gba ọmọdébìnrin yìí lẹ̀, activist yìí pẹ̀lú àwọn group ẹ̀, àwọn ni wọ́n gba ọmọdé yìí lẹ̀. Delta State dẹ̀ làwọn wà. Wọ́n cover Delta State, but anything tó bá ti jọ mọ́ Edo Delta, wọ́n á fẹ́ tẹ́rí sí i. Ṣé ẹ rí i pé àwọn ọmọ àdúgbò yẹn, Ọlọ́run ti bá wọn ṣe ìyanu. Ṣùgbọ́n ó ní nǹkan tí ó yà wá lẹ́nu tí ọ̀gbẹ́ni yìí tí ó sọ. Ó fẹjọ́ àwọn ìjọba ìpínlẹ̀ Edo, ó fi sun gbogbo àgbáyé. Okay, now wọ́n jí ọmọdébìnrin yìí gbé ní Auchi, Ìgbìrà location community, according to bọ́n ṣe explain ẹ̀ ní Auchi. Ibẹ̀ ni wọ́n ti jí ọmọdébìnrin yìí gbé. Now Auchi Edo State ló wà. Wọ́n jí ọmọdébìnrin yìí gbé láti ibẹ̀ lọ, wọ́n ṣàgbé rìn. Àwọn agbésùmọ̀mí wọ́n gbé ọmọdé rìn títí tán fi àfi lọ ibi igbó so that àwọn èèyàn nílé locate ọmọdébìnrin. Ṣùgbọ́n nǹkan tó yà wá lẹ́nu, ó mà ṣe o, tó yà wá lẹ́nu ni wípé nígbà tí àwọn ọ̀gbẹ́ni Harrison Guam Nishu yìí láti Delta State wọ́n gbéra, wọ́n lọ sí ìpínlẹ̀ Edo pé àwọn gbọ́dọ̀ rescue ọmọ ẹ̀, because the way tọ́mọ yẹn fi ṣe ń sunkún táwọn agbésùmọ̀mí tó ń gbé ìbọn lé lára pé àwọn máa pa títí aago 5 táwọn bá rí 20 million naira. Ọmọ tó jẹ́ wípé family wọn gan pàápàá àti rí 100 naira gan wàhálà ni. Ẹni kan ọmọ yẹn lọ wá 20 million naira wá láì ṣe pé ó gba nǹkan kan lọ́wọ́ yín or ó jí ẹrù yín. Ìlú tí ò tòrò ni o. Kọ́kàn máa gbé àwọn èèyàn. Ẹ mọ iye àwọn èèyàn tí wọ́n ti pa. Now Harrison Guam Nishu, ó ní báwọn ṣe dé, àwọn kọ lẹ́tà sí àwọn
ìjọba ìpínlẹ̀ Edo pé ẹ wò ó, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ support wa ká lè wọnú igbó so that a lè mú àwọn agbésùnmọ̀mí. Wọ́n ní títí gbogbo ẹ̀ pé àwọn ìjọba ìpínlẹ̀ Edo ò tiẹ̀ dá wọn lóhùn. Pé àwọn bẹ́ẹ̀ títí tí wọn ò dá wọn lóhùn. Táwọn ti wá rí pé ó dà pé àwọn arábí wọn ready. Báwọn ṣe darí padà sí location tí wọ́n ní Delta nìyẹn o. Báwọn ṣe lọ mobilize àwọn èèyàn tiwọn. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Harrison ṣe ṣàlàyé. Now, tí gbogbo wa bá rántí, lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni àwọn ìjọba ìpínlẹ̀ Edo tí wọ́n ní pé àwọn ti ń lé àwọn agbésùnmọ̀mí nínú igbó, àwọn ṣe oríṣiríṣi and all that. Pé àwọn agbésùnmọ̀mí yẹn wọ́n bí wọn dá. But lọ́wọ́ tí àwọn arábí yìí wá tí wọ́n bẹ̀bẹ̀ fún pé kí o ẹ kàn tí ẹ cooperate pẹ̀lú ẹ, let's work together láti mú àwọn agbésùnmọ̀mí, wọn ò máa dá wọn lóhùn. And meanwhile àwọn yìí kan náà àwọn ló ní wípé ètò kí á mú àwọn agbésùnmọ̀mí òun làwọn ń ṣe ní ìpínlẹ̀ Edo. Ṣé ti rí pé ilé ayé yìí àfi k'Ọlọ́run ṣàánú wa ni. Láwọn tí wọ́n pariwo kiri pé nǹkan táwọn ń ṣe nìyẹn láti máa mú àwọn agbésùnmọ̀mí. Now ẹni tó ń mú ní ìlú yín, àwọn ọmọ ìlú yín tí wọ́n jí gbé, àwọn èèyàn tún wá láti Delta, wọ́n fẹ́ support yín, ẹ dá wọn lóhùn. Ká ṣá máa dúpẹ́ wípé Ọlọ́run gbé irú àwọn èèyàn báyìí, Harrison Guam níṣú, Ọlọ́run gbé irú àwọn èèyàn báyìí dìde. Kí ni ìbá ṣẹlẹ̀? Àwọn ni wọ́n raise owó, wọ́n ṣàṣoríṣiríṣi dó wọn sóye tí wọ́n wá san last o tí wọ́n fi gba ọmọdébìnrin ilẹ̀. But wọ́n gbìyànjú, àwọn gbìyànjú. Dídá ti ìjọba ìpínlẹ̀ Edo, rò bóyá ọmọdé yìí ó yìí máa wà live. Lọ́wọ́ tí wọ́n gba ọmọdé ilẹ̀, àwòrán náà lẹ̀ ń wò yìí. Ṣẹ́yìn náà rí pé Ọlọ́run kú iṣẹ́. Lẹ́ni tí àwọn agbésùnmọ̀mí ti lérí léka pé wọ́n ti fún wọn ní timing. Ó lò bí ọ̀sẹ̀ méjì pẹ̀lú wọn nínú igbó ńbẹ̀ yẹn. Ọlọ́run nìkan ló mọ nǹkan tí wọ́n ti ṣe fún. Now wọ́n fọ́gi mọ́ gbogbo ẹsẹ̀, wọ́n ṣe é léṣe gidi. Ó mà ṣe o. Irú àwọn kan báyìí ló ń ṣẹlẹ̀ ní ìlú yẹn. Tádẹ̀ pariwo títí kí gbogbo ọmọ ìlú ká fìmọ̀ ṣọ̀kan. Àwọn arábí the way tí wọ́n fi ń pa àwọn èèyàn lójoojúmọ́ ó lágbára. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Àwọn èèyàn kàn ń kú lọ́tùn, wọ́n ń kú lósì. Ṣé bá ṣe máa wò rè tí gbogbo dẹ̀ máa continue? Ṣé náà rí bọ́n ṣe kóra wọn wọlé wọ ìpínlẹ̀ Kwara tí wọ́n fẹ́ wá dìbò lóní tipátipá. Ọgbọ́n àrékérekè tí wọ́n ń dání láti gba gbogbo ilẹ̀. Ẹ̀yin àgbàlagbà ilẹ̀ Yorùbá, ọ̀rọ̀ kàn yín o. Àwọn arábí wọn ò ṣeré o, wọn ò sùn, ṣùgbọ́n kí ló dé tẹ̀yin ṣe wá ń sùn? Àfi kí Elédùmarè ṣàánú wa ni. Oòduà nation ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Oòduà nation ló lè ṣe bẹ́ẹ̀ ni àníríjù báyìí lẹ́yìn èèyàn wa lórí eléyìí. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹnàwò. Ẹni tó bá lámábọ̀ là ní dé bá. K'Elédùà kó bùkún fórílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.